Africa Content TV. Ẹni bá lọ́wọ́ bíi tèmi náà báyìí. Ọwọ́ ọtọ́lọ́wọ́ ọba mi fún ọrùn, ó fẹ́ jẹ́ ọmọ fi bèrè oore ní. Allahu Akbar. Kò sóore tẹ́nibọ́dì ò lẹ́tọ̀ọ́ sí. Lópin ìgbà tó bá ti já sí pọ́lọ́hun ló ń bi. Allahu Akbar. Ẹni bá lè tẹ́wọ́ bíi tèmi náà báyìí. Pẹ̀lú àsàlátù táǹkẹ́ yìí. Wọ́n lá ń pa àsàlátù yìí làwọn àgbàlagbà fi túdè. Àwọn tí wọ́n fi túdè wọn, ìdè yẹn ò tún túdè lẹ́yìn ìgbà kan lọ tán. Allahu Akbar. Ìdè tí wọ́n náà gbé wáyé yìí. Sórí ẹni táyé bá dé, wọn ní rókùn lára ẹ̀. Àmọ́ gbogbo ibi tí bá ń dé oore pọ̀ntọ̀, eré tiẹ̀ ni ó ti skáàsì. La ilaha illallah. Báyé bá dé igi, wọ́n rókùn lára igi, lókùn tí ń bẹ lára igi fi ṣe é tú. Àmọ́ kéèyàn má bàa nítú sílẹ̀, okùn tí wọ́n fi dé wọn àwa jẹ́ káyé rí. La ilaha illallah. Yóò máa rìn kí pẹ̀lú okùn yẹn. Gbogbo ibi tí bá ń dé ni onímọ̀ ṣe. Ó máa sọ lóòótọ́ àmọ́ wọn ní pé kó wá sọ. Iṣẹ́ tó mọ̀ ṣe jù, wọ́n rí i nílẹ̀ ẹni tí ó mọ̀ ṣe náà lè gbé fún. La ilaha illallah. Okùn tó fi dé, òun la yóò rí náà fi rí tú. Ẹni ayé bá ti dé, ibi ẹ bá ti hátẹ́kẹ̀wé àánú eré tí ẹni ó ti tán. Hayyakumullah. Wọ́n ní àkóso wa dérí tiẹ̀, àwọn èèyàn sì ń gba méjì méjì o. Àmọ́ nígbà tó dérí ti àpò náà fi hàn. Kìí ṣe gbogbo ẹni tẹ́lẹ̀ kó kọ́ bàkì létà, òun náà lórí nǹkan gbà létà o. Gbogbo okùn tó bá léwu káyé ti fi dé ìwọ náà. Sọ ma pé àdáwò tí ayé ò bá fẹ́ jẹ́ ó tètè ní ìyẹjú. Ẹni àdáwò ń ṣe gan kò ní gbà padà wò ṣe wò. Allahu Akbar. Ẹni tá ń sàṣì yóò tún máa wá ya kíkà nìkan kò ṣe mí. Wọ́n ti dé mọ́gi yẹ́yẹ́ nù kó má látúnṣe. La ilaha illallah. Sórí ìwọ tó ti rápá ládé bí yìí lónìí, àwọn ọ̀tá rẹ ti ṣàgbákò. Àmín. Ìdí ayé tí wọ́n bí ọ́ débi wípé ọjọ́ ẹni ìwà tó ó wá gbàgbé sùn lọ sílé. Ìdè tí ó di ọmọ lẹ̀ sílé yín tó fi dé àrẹ. Kí ẹ orí rẹ kú oríire. Alhamdulillah. Sáà fọ́lọ̀ protocol bí mo ṣe ń wí yẹn. Gbogbo ibi táwa ń lọ, à ń gbé àǹtí ìdè, à ń gbé kiri. Àtàǹtí ìdíwọ́ ó wà nílẹ̀ bí yẹ̀pẹ̀. Hayyakumullah. Àǹtí àṣàsínú òlóǹkà. Àǹtí èpè àtòkùn dílé ń bẹ́lẹ̀. Tó bá fọ́lọ̀ gbogbo tí ń wí fún ọ, tó bá fi déré padà, àwọn ọ̀tá àárọ̀ ọmọ sàlùkù gbogbo. Àmín. Tó ti tẹ́wọ́ yẹn bí? Oníbàárà tó ti yó òun ní dábọ́dé. Alájà Hamzat Allahu hayatahu. yóò níbi tí yóò gba kẹ́kítà láti dé yóò fi máa fi fóònù rẹ̀ sí flight mode sùn. Ẹni tí gbèsè ń dúró dé láàárọ̀. Wọ́n bá lóhun rẹ̀ lóru. Bí ìgbà tó ń fast forward táìmù ni ó máa ṣe. Ìgbóná mo sùn títí tá títí lù. Sọ owó tó tẹ̀ yẹn, àánú tó gbé kò lé mo fẹ́ jẹ́ gbé lọlé. Àmín. Sórí ọwọ́ tó tẹ̀hún. Oore táyé ò lérò pé wọ́n gbà nínú ilé yín máa mo fẹ́ jẹ́ gbà níbi yìí sí. Àmín. Sọ̀rọ̀ àsàlátù yìí. Ibi tó o bá ti ń gbọ́ títì. Máa fi ámínà tì kó mọ ju tẹni tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ lọ. Nínú àsàlátù yìí ni o tó fi dáa kó tẹ́tí. Ibi tó bá ti rí pé mo stọ́ọ̀bù sí báyìí títì parí ẹ̀ fámínà tì. Àkọ́kọ́ oore tí ó ṣe fún ọ ni pé gbogbo àṣẹ ti ayé rẹ yóò máa já kúrò. Àmín. Ẹlẹ́kejì oore tí ó ṣe fún ọ ni pé
kò sí bọ́tà àánú lẹ́yìn ṣe lè pọ̀ tó wọ́n mọ̀ tì ọ́ àwọn náà mọ̀ ṣubú. salatan tunjina biha min jami'il ahwali wal afati. ti alákọ̀ọ́kọ́ ni ẹ o ti méje ló wà ńbẹ̀ má lè kí kankan fún ọ dáru. wa taqdilana biha jami'al hajati. ẹni tí o bá ṣe amínà lẹ́gbẹ̀ẹ́ yóò lè kó tiẹ̀ má tiẹ̀. wa tutahhiruna biha min jami'is sayyi'ati. وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إلى سلامنا لم يتقرنا وتضيق دنيانا فنحسب أننا سنموت يأسا أو نموت نهيبا. Aláàjì ẹjọ́ mo sẹ́yìn rẹ̀ ẹkún lára bẹ́ẹ̀ náà àti gbogbo àjàjù láti bẹ lọ́rùn yìí ó gidi ẹ̀. وإذا بلطف الله يأتي فجأة يربي من اليبس الفتى في قلوبا. ó wàá nú ogun ìdílé ọlọ́run mọ̀ nípa àdánwò rẹ kò ní kó láàkó nú àdánwò ọlọ́run ẹja sátojú rẹ ẹjọ́ ayé rẹ tó bá rò fọlọ́run yóò mọ wù ọ́ tí kọ́kọ́ lọ́wọ́ àgbákò fi kàn ọ́. وتضيق دنيانا. sọ ma pé nígbà míì ìmọ̀ ń dàbí ìgbà tó lọ́run sponsor tá a rẹ̀ gan ni. sọ́wọ́ ta ẹlòmíì ọ̀dọ̀ ọlọ́run ti ń gbẹ̀ fáwọn méjì àmọ́ tó bá fi di wípé àdáwò tó ń fèsì inú ayé wò ọ̀dọ̀ ọlọ́run lọ́tà rẹ wá tún ti ń gba energy drink lẹ́kì rẹ sọmọ pé àti bọ́m̀bẹ̀ báwọn yóò lè díẹ̀. الله وتضيق دنيانا فنحسب أننا. àmọ́ láti sìn lọ ó ti rojú ayé rẹ fọlọ́run ó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìdílé kíbi Allahu Akbar kó yẹn rárá. وتضيق دنيانا فنحسب أننا. àpọ̀jù ronú kò ní o bọ́ lọ́wọ́ àdánwò ó kẹ́fì ronú parí ẹni aláyé ó sì lọ sí ayé ẹ lọ. àpọ̀jù ẹkún kọ́ nìyẹn fi ń bọ́ lọ́wọ́ ẹkún bó bá ti lè sunkún sọ́dọ̀ àwọn èèyàn jù àwọn náà mọ̀ kẹ̀kọ́ àdánwò rẹ tẹ́kún ayé rẹ òfin ní tẹ́. وتضيق دنيانا. bí ẹlòmíì ti rojọ́ kí ló ti lè rojọ́ fáwọn tí ń ṣe àwọn abá káàdó níta wọ́n wá jubiléètì nulé. فنحسب أننا. mọ̀ tó bá fi di wípé dókítà tó ní owó ọ̀sẹ̀ náà ní sí ọ́ ọmọ báńkì àmọ̀ ti yí sí báwọn. alájọ orí omi الله حياته. dókítà ẹ dàgbọ́ dókítà tó fẹ́ jẹ́ yẹn kú òun náà ló wá lè kọ́ńpléènì fún pé oníbà ó tún wá lọ nídìí dúìbù ọ̀rọ̀ gbọ́dọ̀ lọ ó tẹ̀ tún láwọn pa díẹ̀ gan ẹ má bàa fura sí ara rẹ̀ kọ̀ọ̀kan yá bí ọjọ́ mélòó kan ikú gẹ́gẹ́ sì ń bọ̀ lẹ́yìn لا إله إلا ó fi الله. sí pẹ́ńdínù سلام. gbogbo ìjọba lè kó jẹ́nu ọ̀tá rẹ̀ àtọ̀tá lókì àtọ̀tá back to back táwọn ṣe láì fún wájú rẹ̀ báyìí àwọn yóò tún wà wọ́n tún lé níwájú rẹ̀ báyìí ìgbà báyìí la fún ọ̀dà àtọ̀tá àtìta àti gbangba ó
oríire tá a fẹ́ ṣe òjì àdéhùn ló pọ̀ jù lọ́dọ̀ mi ò já gidi dé bẹ́ẹ̀ bọ̀rọ̀. وتضيق دنيانا فنحسب أننا ó lérí lẹ́sẹ̀ kò kẹ́ni tó fún ọ ní fàṣẹ kí ló kó o pẹ̀lú rire ṣèbí wọn ló fẹ́ ṣe rire àlẹ́ kí búdọ̀ òun ṣe òun ti bá DNA rẹ̀ mú. mo bá wọn kan bẹ tó bá tún fẹ́ sàánú àfikún gbàṣẹ lọ́wọ́ wọn náà mo fẹ́ tẹ́wọ́ sí yín o ṣé kí n tẹ́ tó bá rà láti láì sọ fún ó tún gbé pé tó bá lọlé. La ilaha illallah. torí bẹ́ẹ̀ kí búù ṣe wà ó ti gbádùn ẹ̀ ó mọ̀ pé àmọ́ ń débi wípé tí ní bàbá múná dé dáhùn kàyà yóò sì máa já iná ìdìpọ̀ ju ẹ̀pá o tó mọ̀ pé iná tíkìdì èsì tẹ́ ní tí wọ́n pa òun transformer jọ tó bá blow tíkìdì èsì lẹ́bi yìí bẹ́ẹ̀ láyé ẹlòmíì bí yàrá tó bá ti jẹ̀yẹ̀ dáhùn kan oúnjẹ gidi yóò máa wá gbé ọ léèbí. La ilaha illallah. ẹ̀dàgbọ́n ni ò jẹ́ ṣàwámà rí ẹ bèèrè àṣẹ lọ́wọ́ ẹ̀kẹ́ tó fún yẹ́ o kọ́mọ ló fún pọ́ìsì bẹ́sikẹ́tì bẹ́jẹ̀ tí ẹ̀ mú ọmọ ló fẹ́ fún níwàrà lójijì ó lè dákú. Sanabutu ya Hasan ayọ̀lọ́mọ jùmọ̀rìbán. dókítà sọ èyí ló bá dálì kìí àmọ̀ta fẹ́ wà lìjẹ́ náà àwọn kan bẹ ọlọ́wọ́ kọ̀ọ̀kan fún wọn fúrúùtù náà kó tó fún wọn lóúnjẹ àlìjẹ́ náà torí wọn fàyè gbádùn kankan wọn bá gbóúnjẹ àlìjẹ́ náà lọ́wájú rẹ̀ lẹ́ẹ̀kan náà ó lè kú yóò mọ ẹyin láàánú. Allah. àbọ̀ ọmọ ẹgbẹ́ wọn láyé ìgbẹ́gbẹ́ ṣàwámà fún wọn tí ó tún bọ́ dúró ara rẹ̀ aṣọ òfurufú fẹ́ lọ fún ṣàwámà yóò ní ẹ̀fọ́ kú o bí màá fọwọ́ kó tí bẹ́ẹ̀ náà jẹ orí rí ni ìgbésẹ̀ bí rẹ̀ Allah. ẹni tó jẹ ṣàwámà rí gbogbo orú ìrànyà tó bá lè ń kó àlàyé gbogbo wa àti ìyàpá díẹ̀díẹ̀ gbèsè ní pọ́blẹ́mù ẹlòmíì gbèsè ńlẹ̀ kíni kò sí wọ́wọ́ tí ó mọ̀ ládùúgbò kò tó bẹ̀ kó tan fóònù láàárọ̀ òògùn bẹ yóò yọ tán ní ọmọ kí ẹ ní dátà kẹ́rù sì máa bá àti pẹ́ ibi tí pọ́blẹ́mù dé nì ó kàn láwọn èèyàn tó jókòó nì pọ́blẹ́mù tó wù kù sáyé ẹnìkọ̀ọ̀kan òun ló tó dákẹ́ báwọn ẹlòmíì bá sọ pọ́blẹ́mù ayé rẹ̀ fún ọ ó gbàgbé èyí tí wọ́n gbé bọ̀ Allah. ló fi gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn ẹni tó kùn dílé ń dà láàmú táyọ̀ ń dáìsì pẹ̀lú ẹ̀rí tó bá fi kára ṣépè fún ọ ẹgbẹ̀rún àdúrà ò ní dádúró. Allah idha bilutfillahi. abánijọ́kọ́ tó wà yìí èyí tó bá ọ dé ládánwò àti lẹ́kùn àti sùtá èmi ò mọ bó ṣe pọ̀ tó o àmọ́ pẹ̀lú agbára ọlọ́run wọ́n lọ sọ ibi ọlọ́ pẹ̀lú agbára ọlọ́run tó wà lókè yìí àbí báwọn ọ̀tá rẹ bá lè pa ọlọ́run lókun kò sẹ́ni ọ̀hún kò sí bó ṣe lè kàǹkà tó ó lè fọwọ́ bo sọ́wọ́ yìí gbogbo àwọn oníkálukú tó ti fọwọ́ bò ọlọ́run mọ́sà máa kà kúrò. Ibi aláwùlẹ̀ mẹ́ta tó ní ẹ̀. Wa idha bilutfillahi yahdil fujatan. Lẹ́ni tàlà àti ọjọ́ kan ó lè kí ẹgbẹ̀sí ogún ọdún. Kò kọ́ lọ́pọ̀ kò tí ń jẹyà bò ti pẹ́ ẹjọ́ tàánú rẹ̀ bá dé ó gbàgbé kó jẹyà rí. Ó mọ̀ fúrẹ́ṣì jù báwọn lọ bá. Kì í ṣe kọ́lọ̀ rẹ̀ gẹ́gẹ́ ni ó ti owó ni o. Ibi tó ń la ọdẹ òun ló fi wò mí kó lè fa kò sẹ́ni tí èsè fine boy kò sọ́kùnrin tó fine ọlọ́run ni ò tí ì ṣetán láti ẹ̀dí ìtìràwọ̀ rẹ̀. Allah. sórí twitter tó lò lórí snapchat tó kún ọ̀hún wàláhì bẹ́ẹ̀ ló ṣe rí kíkà fi bó ṣe rí ìgbà tó bá lówó hàn ni in advance ní fi hàn ọ̀hún. Allah. ọlọ́run kọ́lọ̀ ayọ̀ táwọn ò dámọ̀ tó já sí pé àánú ní máa ń bí àwọn kọ́lọ̀ yẹn àwọn organic cream tó ju gbogbo ọṣẹ fẹ́ tà wọn lọ owó ni ọ̀tọ̀ ní kéèyàn pupa ọ̀tọ̀ ní kó fresh ọ̀tọ̀ọ̀tọ̀ ni owó ní máa ń bí freshness àtọ́lá ìfọ̀kànbalẹ̀ tí ẹ̀sẹ̀ kò sẹ́ ronúgbówó yóò tún tán ẹ mọ̀ pé ilẹ̀ ìlò ń pé kí láti jẹ lọ́la kí máa ń jí ẹ̀mí kù díẹ̀díẹ̀ ni
gbogbo àwọn ìrònú bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ ká kó òun ayé rẹ̀ sọ́rí ó ń gbé dókítà náà jókòó sí inú òòrùn wọn fẹ́ jẹ́ kó mọ̀ ayé pa àwọn ni ẹni tí ò bá fẹ́ jẹ́ káyé febi pa àwọn kó febi pa rẹ̀ fọ́lọ́run ẹni ò fẹ́ jẹ́ kọ́lọ̀ tí ò fẹ́ jẹ́ káyé dá òun jókòó kó dá rẹ̀ jókòó káyé tó dá jókòó ìyá tí ò fẹ́ jẹ́ wọ́wọ́lú ìyá yẹn fún rẹ̀ ká tó wọ́ ẹni tó bá tẹ̀ fáwọn èèyàn ó pé ìjọ ẹni táyé tẹ̀ fúnra ẹ̀ lọ ayé ń sàdédé tẹ̀yìn àgbákò náà má fi tẹ̀yìn àbọ̀ ọmọ ọkọ onítẹ̀ríba ṣé gbẹ̀gẹ́gà tó ní ìyàwó tó jù ẹ̀ ní onítẹ̀ríba ó kúnlẹ̀ fọ́ta rẹ̀ ẹ̀ ń bọ́ sọ ọ̀tá rẹ̀ rí bá ti ṣẹ́jú ilé òfẹ́ náà ó jẹ́ ìyà tó bá nulẹ̀ ẹ̀ tó lè fi bínú ra fábíà òsì yàrá àti ẹgẹ ní kọ̀kọ́ bẹ́ẹ̀ kò sí tó ṣe wọ́n kàn kó chẹ́ǹjì ní ọlọ́wọ́ ni. Allah ìlà bìlútùfì láàyè. àìlówó lọ́wọ́ yìí jẹ́ kí ẹ lẹ́nu ọ̀rọ̀ wọn ní bẹ lẹ́nu ẹ̀ wọ́n ti fi ọ́ sí múùtù automatically wọ́n ní kí ọ̀dà sọ̀rọ̀ àwọn tí ń bẹ nù lẹ́hùn kò sẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kí ló fẹ́ dìlíbà ni wọ́n fẹ́ ṣe dára yín jókòó gbogbo ìdá ìṣe lọ́ọ̀kan o tí ń káàkiri gbogbo ayé o sẹ́rí ìdá ìṣe lójú mi yìí ó jẹ mọ́ pé kìí ṣe AI. Wà ìlà bìlútùfì láàyè yà bìlú fújì àdá. Ọ̀hún yóò yí sí fa, èmi tí mo jókòó sábẹ́ bí nǹkan tẹ́wọ́ máa fi dáa tó ti ń jáde, àwọn mi fẹ́ gbẹ́ bọ́ ọ̀hún sẹ́yìn rẹ̀. Yorì bí mi náà yàbá sí ní fata ti kúrẹ́ àárẹ̀. Ìgbọ́dọ̀ tó bí ẹ̀kẹ́ ẹ̀ta tí mo fẹ́ jẹ́ ó ṣe yìí. Sọ́wọ́ látọ́fẹ́ fún ẹlòmíì, wọ́n fẹ́ fi gé ẹ̀mí rẹ̀ kúrú ni. Limited blessings. Ọ̀hún àlọ́lá bí èmi pin. Àwọn orin ẹ̀dẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Oore tó tẹ̀ ọ́ lọ́wọ́ tó lò ó tó nǹkan, dèdè pé kò tẹ̀ ọ́ lọ́wọ́ náà ni. Eré àga tí yẹn gùn tí ò pẹ́ bẹ̀ tàbí lé bọ́lẹ̀, dèdè pé kò gùn náà ni. Ọ̀tọ̀ la ṣe jèrè, ọ̀tọ̀ la ṣe pẹ́. Ẹlòmíì ò jèrè àmọ́ kò ní la ṣe pẹ́, àtàṣe pẹ́ àtàṣe jèrè. Orí iye ọjọ́ kan tí ó kílẹ̀ gbogbo aburú títí ń dà wọ́n làmú bọ̀. Ọlọ́run lè ṣe é, kò sí tí ó fi ṣe àwa náà ní òfò. Ọlọ́run lè kóore kárí gbogbo wa láì gba tẹnìkan fẹ́ nìkan. Ọlọ́run lè gbé gbogbo wa gòkè láì jẹ́ nìkan bọ́lẹ̀. Ṣèbójú ọ̀run ni ó tọ́ yẹn fún náà. Kí ló tójú ayé náà lè tó gbogbo wa rìn? Kí gbogbo wa ní mọ́tò, tíráfíkì ó mú ni yóò padà tú. Oníkálukú ó gbé mọ́tò sí títí a sì kọjá. Ọlọ́run lè ṣe é. Ọlọ́run tó lè ṣe yẹn náà mú bẹ̀ fún gbogbo wa tá à ń bẹ́ẹ̀ bì. Ó bẹ̀rẹ̀ láti ẹ̀rí dókítọ̀. Torí àwọn náà lè rí tó sun ọ̀ tó rán gbà. Tó dóní kálukú jókòó báyìí. Ọlọ́run! Kádàrá abújí bá ń bẹ́nu kádàrá wa tẹ́lẹ̀ tá a mọ̀ àbí ìta mọ̀ gan. Oore tí ó dé tí ó wọ́ ọ̀pọ̀lọpọ̀ àánú wa bí ìgbà tá a jìyà rí ọlọ́mọ́sà gbèdé. Àmín. Kíkì aláwù lẹ́ẹ̀mẹ́ta kó mi lẹ dáná. Sí sàábàtì ìsinmi sẹ́yìn tàbí lẹ́bí. Kàlẹ́kọ́lá tàwákọ́ sàmà àrísàkọ́. Mo kí Ọlọ́run. Allahu akbar. Mo kí Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Yorùbá Ànábì kínú mi dùn. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ kí Yorùbá Ànábì yẹn péré ta kó rí ẹ dáadáa. Sallama sirru sa'adati. Mo wá kí gbogbo ẹ̀yẹ́ ọ̀tọ̀ kulú níkàlẹ̀. Ń bọ̀ wé di dókítọ̀. Gbogbo yín tẹ́ fi jókòó tẹ́ fi yá àyè yìí sí. Ọlọ́run kẹyẹ sì tẹ́ fọ́lọ́run. Faralẹ̀ fọ́lọ́run. Àfi ká kí yín. Honorable Adébùkọ́lá Àjájá. 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 Àjàjà. Kánìkan gba máìkì kó wí. Àjàjà. Àjàjà. Àwọn dà. Àwọn nìyá wa Allahu ni. akbar. Allahu akbar. Àánú Ọlọ́run ní fi yín lẹ̀. Àmín. Inú yá
á dùn sí ayọ̀ yín á pọ̀ sí. Amina. Kára ara bò ní ṣẹ́ lórí lórí. Àmín. Mo kí yín púpọ̀ kú jòkó. Ìdùnnú Ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ á rí díjòkó sáyé yín sí. Amina. Mo kí yín. Wọ́n ti sun lọ. Sirru sa'adati. Alájí ẹ̀sà òkè. Àwọ̀dà aláyàfọ́ mi nù. Àwọn kan wọ́n gbà ní. Aláyàfọ́ mi ní advance lẹ́yìn. Àmín. Àjọṣe rẹ̀ ojú rẹ̀ pọ̀ lálàfà. Mo ti dá ọmọ náà nù. Hayyakumullah. Alájí wa ẹ̀sà òkè. Ọlọ́run tó sa yín látòkè. Agbára lẹ́lẹ́ òde kan. Amina. A kí yín púpọ̀. Ọba mi ò mọ̀ bá ń kí. Àmín. Husnu dhannika billahi. Alájí Adérẹ̀mí Jímọ̀. Alájí Adérẹ̀mí bàbá lọ́jà. Àwọn dà. Ààrẹ bàbá lọ́jà. Allahu akbar. Funfun lẹ Yẹ́sù. Bẹ́ẹ̀ ni, ìpè ní òun bára wọn mọ̀. Smiley yìí náà dópù yàtọ̀. Hayyakumullah. Bàbá lọ́jà. Ààrẹ àánú Ọlọ́run ní fi ilẹ̀. Amina. Inú yóò máa dùn sí. Àmín. Ààrẹ Ọ̀yọ́ State. Ọlọ́run tó ti fi yín jà rẹ̀ ní dìrù. Amina. Ọ̀làlá Haúlà. ولا قوة إلا بالله العلي العظيم حسن ظنك بالذي Alájí Ọmọlọ́lá Travels. Ọmọlá Travels. Àwọ̀dà. الله حياته. Ó kí yín. Ní sírì. آمين. Ẹ máa lọ ẹ máa dé. آمين. Alágbára Ọlọ́run lóògùn ẹ̀. آمين. خلق الحياة وقسم الأرزاق. Alájí Lawal. Ọ̀tọ̀ lórin. Alájí Lawal. Àwọ̀dà. Bàbá dáadáa. Ẹ̀rẹ̀ wa o. Ẹ̀dọ́. Irú yìí làwọn obìnrin rí lẹ́mọ́ ṣe hàn ó. حياكم الله. Bàbá dáadáa. Alájí Lawal. Ọmọ tó rìn. ọ̀tọ̀ lórí. الطلوع. Ọ̀tọ̀ lórin. Ẹ máa rìn lọ́tọ̀ nídìí oríire. آمين. Pẹ̀lú gbọ́ ọ̀làlá Haúlà. ولا قوة إلا بالله. Ẹ jókòó bàbá mi. إذا بلطف الله. Alhaja Better Life. الله حياتها. Alhaja Better Life. Ayé yóò máa bẹ́tà sí. آمين. Ní kónú gọ́tà. آمين. Ayé yín ò ní ta. آمين. A kí yín púpọ̀. Àánú Ọlọ́run ó máa kí yín sí. آمين. يأتي فجأة يربي. Alhaji Diko. Ziko. Alhaji Ziko. دام الله حياته. Àwọ̀dà. Alhaji Ziko. دام الله حياته. Àwọn ọ̀tá yóò máa jẹ̀kó. آمين. Ní sírìn. آمين. Kí yín púpọ̀. آمين. كل الذي Alhaji Najimu Hamzat. Àwọ̀dà. حياكم الله. Erin tayọ mo rí nǹkan fi rí. Kò sí bí ibi erin bá dé tí èsè erin. Ẹ gbàgbé. Àánú Ọlọ́run ní fi yín lẹ̀. آمين. Ọlọ́run ṣe yín gbogbo ẹkún dáadáa. Mo ti bá ṣe lè jí mùtọ́ ẹ̀ lè dàbí mi. حياكم الله. Ó ti di nǹkan mi. Eléyìí ti fi di yín. الحمد لله. Nítorí àti fi kún lóore kò ní dáwọ́ oore náà dúró bó. آمين. Ẹ bá ṣe láhàúlà òdìdí kan fún wọn. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ẹ jókòó. كل الذي Alhaji Alphamax. Alphamax. أدام الله حياته. Alphamax, you know. Alphamax. Alphamax. Orí ayé yóò mọ Max sí. آمين. Àánú Ọlọ́run ní fi yín lẹ̀. آمين. Ẹ jókòó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. ملأت تشاؤم قلبه. Alájí arówó sayé. Alájí arówó sayé. Àwọ̀dà. Àwọ̀dà dá. أدام حياته. Ẹ fún ẹ̀ṣẹ̀ yàtọ̀. Àánú Ọlọ́run ní fi yín lẹ̀. آمين. Ọlọ́run máa fi yín lọ́kàn balẹ̀ sí. آمين. A kì í pẹ̀lú gbogbo àánú rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ yín, tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run.
àánú tọ́lọ̀ ti fún yàn limited ní òsè. Àmín. ẹ jókòó pẹ̀lú àánú Ọlọ́run. ومدى يضيق حولنا Alhaji Abdul Latif Mustapha. الله حياته. Allahu Akbar. ẹ̀yin náà ẹ jókòó ti ẹ wá jókòó ti dókítà nínú ọ̀rọ̀ pẹ̀lú àwọn náà bẹ́ẹ̀ bí ohun ti wá ọgbà tó tẹ̀yìn o owó ní mú àwọn ẹ̀mí owó kan gbóná ju àbí ìjọ sọba yìí tì ní ìkákà gbóná ju kan lọ ní. àánú Ọlọ́run ní fi ilẹ̀. آمين. ọ̀pọ̀ ayé àpapọ̀ Ọlọ́run gbogbo onírà tá à ń rí ibi tá a jókòó sí yìí Ọlọ́run fi káàkiri ayé kò fún wa. كل الذي Alhaji Amiru At-Taqwa الله حياته. Amiru Taqwa الله حياته. ìyẹn gbangba mọ́tò jókòó ni a rí pé wọ́n gbọ́dọ̀ fi wù mí sáàrin wọn bí ìgbà tó kí àkàrà bọ́lú búrẹ́dì حياكم الله. ó bá a lọ́nu ملأت. àánú Ọlọ́run ní fi ilẹ̀ آمين. Amiru tọ́lọ̀ ti ṣe yín kò ní sọ yín dẹ́rù ẹ̀yìn آمين. ẹ jókòó pẹ̀lú àánú Ọlọ́run àwọn ni الله wọ́n tún kó wa lọ lọ́dún yìí. بإذن الله. ملأت تشاؤم قلبه. gbogbo àwọn tá a kí yìí mo fi kí gbogbo mẹ́mbà akọ́ọ̀dù lápapọ̀ ẹ̀yin olólùfẹ́ akọ́ọ̀dù ẹ̀yin olólùfẹ́ Dr. Abdulrahman Oríyọmí Hamzat الله حياته. kí lẹ tún wí mẹ́yẹ. ìtẹ̀wọ́ yẹn lágbára o. yìí tó lọ mú lè dán wúwo àti lọ ilé tí pọ́ọ̀tì ẹ̀ wá dé. حياكم الله. tó yẹ àyà tẹ kú fún dókítà yẹn àyà bàbá ọba wa àgbà nínú lọrin. شيخ. àwọn là ń lò ó fún ibi tẹ́ títí wọ́n ń lò níyà yìí ẹ bá wí lẹ́ẹ̀kan sí i. ó tó kí yẹn ṣọ́ra kí yẹn ṣàdúrà. wọ́n sà gbé make sure pé àwọn ké pé ayé àyọ̀kan oníkan ayọ̀dá yóò lè fi ẹmọ jẹ́ lọ. حياكم الله. ẹ lè jẹ́ tán. ملأت تشاؤم قلبه. pásítọ̀ Ṣẹ́gun wọ́n lẹ́yìn tó máa gba díà. àwọn kan nínú àwọn yìí ọlọ́run tí wọ́n bá wà bá kéwó. ẹ̀yin lè parí kéwó ẹ tún máa yún náà. ẹ mọ̀ wọ ẹ tọ́ sádùá á padà wọ yín ẹyẹ. pásítọ̀ ọlọ́run ló máa fi yín lẹ̀. آمين. ibi ó dáadé kò ní bàjẹ́. آمين. ìjọ ò ní dàrú mọ́ yín lọ́wọ́. آمين. ọ̀làlá haúlà. ولا قوة إلا بالله العلي العظيم. Ní bàbá wa Chief Imam Assalamu Central Mosque. نعم الله حياته. Bàbá mi ẹ̀yẹ túmọ̀ dìde. Allah khayrukum man tala umruhu wa saluha amaluhu. Bàbá ẹ jókòó. حياكم الله. Ọlọ́run tó kẹ́yìn tó gẹ̀yìn bí ṣe ń wo ilé ẹ̀kẹ́ nínú yín dùn. Sẹ́rákò olóríire. Inú àwọn ọmọ kéékèèké yóò máa dùn àti máa jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. Gbogbo wa lára wa yí ọmọ yìí dáadáa báyìí. Olórí ire tọ́lọ̀ ń ṣe yín ni. Ọlọ́pàá bàjẹ́ pẹ́ fún wa sí ìdúbà yìí lọ. آمين. Gbogbo àgídìgbé lápapọ̀. Gbogbo ẹ̀yà àfọ́ àgídìgbò. Ó yẹ kẹ́ ẹ kọ́ kíní ìpé o. Gbẹ̀yìn Chief Imam. Gbẹ̀yìn àfọ́ àtẹ̀ fún ẹ̀ṣin báyìí. Ti jẹ́wọ́ àgídìgbò dún. Bàbá Zakaria. Bàbá. Àlàlórí. Àmáwí. Ó yẹ ẹ bá ń ṣe ṣé ewu kan fún wọn. Ṣé àlàlórí ni àbámọ̀ mi? Àlórí. Ọlọ́run ní bàbá ẹ̀jẹ̀ láíláí. آمين. Ẹ wà lóko ní ilé sparkle lára yìí. Ibi ó dáadé kò ní bàjẹ́. آمين. Tó kún pẹ̀lú àánú Ọlọ́run. Ìmọ́lẹ̀ Al-Qur'ani àti mọ̀nà rẹ̀ ò ní fi ilẹ̀. آمين. Ẹ̀rọ kíkí ti tó bá wọn. Gbogbo àwọn àfáà níkàlẹ̀ gbogbo yín mo kí. Gbogbo ẹ̀yin dókítọ̀ tẹ́ ẹ ráwọn tẹ́ ẹ rẹ́ sí wa wọ́n lẹ́kọ̀ọ́ púpọ̀.
ajá Abdullah àwọn dà kọ́dà àwọn ẹ̀jẹ̀ eré tí béèrè pé kán sọ fún yín pé ká ẹ pè mí. Hayyakumullah.